bá a ṣe sọ̀rọ̀ yìí wọn mọ̀ pé rọ́bìtọ̀ kìíní àti kejì wa àwọn ló sì pọ̀ jù. Number 2 òun náà sì dájú òun náà ní wípé iṣẹ́ rọ́bìtọ̀ kìíní àti kejì ke cover even 5% ní gbogbo sáà tí mẹ́lẹ̀ káàró òjìrì ke cover rẹ̀. Tí ó bá jẹ́ wípé rọ́bìtọ̀ àwọn bàbá wa tàná àbí ti tiwa lónìí ẹnu wọn bá ká 70% tó ní mọ́sálásí mẹ́lẹ̀ Yorùbá lónìí kò sí ẹgbẹ́ kankan tó lè wọlé ilẹ̀ Yorùbá àwọn bàbá yìí ni wọ́n sọ èyí tí ọba wọlé nu wọn. Gbẹ̀tí rọ́ ni ẹ̀mẹ́jà àtàrà wa jẹ́ wọ́n ní Ìmáàmù stéètì ṣé Ìmáàmù stéètì wo mo ń sọ níbí ní ìsìn lónìí ká sì má tàrà wa jẹ́ Ìmáàmù stéètì wo lọ́wọ́ àtó lè pa àṣẹ fún stéètì rẹ̀ pé ibi tẹ́yìn mùsùlùmí ó dìbò ṣeré gbogbo òbò tá à ń dì àwọn tó gbóná jù ń bẹ tó jẹ́ pé Christian versus Muslim ló fẹ́ jọ ìbò Buhari jẹ́ kan ìbò Ahmed bàbá wa President Tinubu ọjẹ́ kan Muslim ticket. Níbi ìbò yìí àwọn Christian wọ́n control more than 85% Christian voters. Gbogbo Christian ti ń lọ tẹ̀ka wọ́n tẹ̀ka lórúkọ ṣọ́ọ̀ṣì ni lórúkọ hallelujah ni lórúkọ Christianity ni against Muslim. Gbogbo Christian ti ń bẹ bí 85% wọn ní tí church sọ fún ẹni wọ́n ṣe ìdákẹ́jì lọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ tàwa. Àwọn kan dìbò fún AFPP àwọn kan dìbò kí wọ́n kọ́ rẹ̀ kí wọ́n kọ́kọ́ lórí AFPP yìí tọ́káṣó àwọn kan dìbò fún Àtìkù wọ́n pọ̀pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n gbàgbó Tinubu àti ní nọ́ọ̀tì àti níbí ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá tí mo ti sọ̀rọ̀ àwọn kan lọ dìbò fún kódà àwọn kan dìbò fún LP náà mùsùlùmí. Ìbò yòókù bó ṣe mú òun ló gbé Bọ́lá Ahmed Tinubu tá a bá wá sí ní kíṣà ìṣẹ́ kọ́ kápọ̀ àwọn àfáà ń bẹ bó ṣe kí wọ́n bẹ. We are not talking about àwọn àfáà wa àwọn olórí wa nú ẹ̀sìn ṣé ẹ̀hẹ́ politically ni àbí kí ni tá a fẹ́ máa sọ ọ̀dẹ̀ ń kó yà jí àwa àwọn àfáà wa wọ́n exist lé kéw wọ́n exist lórí mímbàrí wọn wọ́n exist bí wáàsì lásán wọ́n exist ní humanity. Lágbo mùsùlùmí ò rí wọn lọ bá tíṣòro bá wọn bẹ́ẹ̀ lè tàṣí pé wọ́n exist politically even ní mídíálì wọ́n exist tó wọ́n bí kíṣẹ̀ sí exist. Ibi tí bàbá Olúwo tó ń sọ nìyẹn bí ọba sì yé yín líyún ẹgbẹ́ ìtẹ́mi ìwé yé ṣé ẹ̀rí pé ó fìyà jẹ wá pé àwọn àfàwọ̀ lẹ́nu níbi òṣèlú kò sí gọ́fúnà kan lè rí bá sọ̀rọ̀ lẹ́yìn kan sàdúrà fún gọ́fúnà kan gbowó àdúrà kí ni kan ní ìtẹ́ máa bá lọ ilé àṣẹ ilé gómìnà ní àbọ́fíìsì gómìnà àti kí ni kẹ́mítà gómìnà wọn á máa bá wa fún ẹ̀dá kan ẹ sọ ṣé wọ́n ń kọ́ ọmọ sí ìjọba báwọn chọ́ọ̀chì sì ṣe ń kọ́ ọmọ sínú ìjọba ọmọ mélòó lẹ́tà èrè mo rí kà ìgbà tá a fi dá kàfé wálẹ̀ níjọ́ yẹn the first internet cafe tí ọkọ̀ wà nínú ìgboro Òwò àwọn aládàálẹ̀ ó ti pẹ́ díẹ̀ o ní Christian àwọn sí àláwọ̀ everybody nítorí tá a fi dálẹ̀ ni pé ẹyọ kan tó wà nílẹ̀ inú